Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. bí ṣe gbèsè pé aago Àlàbí lọ nìyẹn Àlàbí mi mo gbọ́ pé nípa fẹ́ ṣe jọ́ mẹ́jọ tán ni o ó ní bẹ́ẹ̀ ni a máa ṣe tán ni ó ní kí ni mo máa ṣe báyìí o Àlàbí mo dẹ̀ mọ̀ kẹ́ màálù ti máa yapa o ó ní pápá màálù ti yapa o kí ló wá fẹ́ kémi ṣe báyìí ṣé kí n fi owó support ẹ kémi náà fi tọ́rọ́ kọ́kọ́ kan support ẹ kí n fi show love bí mo ṣe sọ́njọ́ náà lọ nìyẹn o kémi náà fi gbogbo support ẹ kí n fi show love mo ní bá mi send account number ẹ ó dẹ̀ lóhun ti gbọ́ mi ìdẹ̀gbọ́ ẹni tí mọ́ mo mọ̀ mo dẹ̀ wó pẹ́ wẹ́ iṣẹ́ ò tí ì tán bóyá kò fẹ́ kí n fún un ní nǹkan lásìkò yẹn ni ṣe understand mi àmọ́ pé mi ò ní ọwọ́ nínú nǹkan tó ń ṣe yẹn àbí pé bóyá mo bínú àbúrò kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣe understand mi kò sí tó jọ rárá kò sí kankan tí mo ń bínú ẹ̀ nínú wọn. bàbá bàbá ìgbọ̀ngàn lè ní abẹ́jọ́ láyé mi ìrẹ́ ilé ọlá ni wọ́n ti bí wọ́n ibẹ̀ náà fẹ́ wé wọn dàgbà ẹni tí ká lára ẹ̀kú wọn ládé wọ́n wà ní kí wọ́n náà ẹ̀ka kí mọ́mọ́ lánàá ìyẹn bẹ́ẹ̀ ó ti wọ́n láàrin ìyẹn jẹ́ lílì wọ́n bọ̀ orí ọmọ ọba sáni wọ́n fọlá orí ìwòjọ́ wà gbárò ìgbà mi dára orí ẹyẹ ni ó pẹ́yẹ. sáni bọ́dá bọ́kọ́ jù mẹ́lọ àgọ́dá máa ń gbẹ́mú jù mẹ́lọ àgọ́dá ẹni lọ́wọ́ ọ̀làlà ọmọ ẹni lọ́wọ́ àmọ́ ọmọ èlú aláti onílé iṣẹ́ oníwájú rẹ̀ ọgbọ́dúnrún àmì ṣẹ́ni tó dára àgbàdo oúnjẹ yìí ṣẹ́ni tó dára àgbàdo ṣẹ́ni tó dára àgbàdo oúnjẹ yìí ṣẹ́ni tó dára àgbàdo ènìyàn tó fẹ́ ní fọ́rọ̀ òsùnmọ́ ta ló fẹ́ ká jẹun kò sénìyàn ọ̀rọ̀ ènìyàn tó fẹ́ ní fọ́rọ̀ òsùnmọ́ ta ló fẹ́ ká jẹun kò sénìyàn ọ̀rọ̀ torí náà àjọwọ́ aláyé jẹ́ lílì àjọwọ́ má fi ọ̀rẹ́ èlé òkòjì ewu ẹ̀fọ́lọ́wọ́ ọmọ bá fẹ́ rí jẹ̀lí ọmọ bá fẹ́ rí ewúrẹ́ ojúpẹ́ ọkùnrin olóòbá ọmọ olúwa fẹ́ rí àgùntàn ọlọ́jọ́ ọgbẹ̀yẹ rẹ̀ yọ̀ṣù ọmọ olúwa fẹ́ rí àgùntàn ọlọ́jọ́ ọgbẹ̀yẹ rẹ̀ yọ̀ṣù ọmọ olúwa fẹ́ rí ọ̀ṣun ògbàmọdé ọmọ ṣe rẹ̀ bí ilé ọmọ olúwa fẹ́ rí ẹni tí kò ṣe bí àlà òwe ìbò kò lè ṣe bí àlè lọ́rọ̀ lọ́jà ọba jẹ̀bi o àlàyé ńlá jẹ̀bi o àkọjẹ̀bi lọ́tù alágbègbè lébulébu abẹ̀yàrá wélémọ̀ gbọ́dọ̀ lóde fùkàrà lé o ọmọ olúwa bẹ́ẹ̀ ni sáyẹ́bù jẹ̀bi ìjàmbá yẹn ní ìgbàlẹ́ jẹ̀bi àlàyé ẹgbẹ́ ṣe tájú fún ọ̀sẹ̀ ẹ̀lànà ọkọ̀ tàbí bọ́lá lórí ìyá lórí
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.